ṣé wọ́n ṣe wà pẹ̀lú mi mo fẹ́ kó jọ mo fẹ́ kó wá sí ọ̀dọ̀ wa kí n mú ẹ lọ sílé bí ọmọ ọ̀dọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà. Dádì fẹ́ mú girlfriend wá sínú ilé kó máa tọ́jú wa gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Wọ́n lè inú padà ṣe fún ọ lọ. A máa fìtínà wọn nínú ilé. Mo ní ọgbọ́n kan. Mo ti láti fi tí ìwé ẹ̀kọ́ ní ọjọ́ mọ́ lọ. Mo rí obìnrin kan tó kọjá lẹ́yìn gate. Obìnrin yẹn pupa ìsáìkì tó ṣe describe lórí ṣe ó báwọn dẹ̀ fine. Láti wo ní ìṣẹ̀lẹ̀ pé ètò àtiwá náà fine. Wọ́n sọ nígbà dẹ́ni àwọn ọmọ aláì láti mí ti ẹ̀gbọ́n ìgbà tí máa dé tí máa rí mọ́ àwọn ìyá ọmọ ló dáa tó yẹ. bí wọ́n ṣe wà ló pé gbogbo ìṣẹ̀lẹ̀ láti ìrìn ṣùgbọ́n tí bá ń bá wọn sọ̀rọ̀ nípa ìlú nípa ìṣòro ó ní kẹta pẹ̀lú ìyàwó mi. Yes. Wọ́n wí bẹ́ẹ̀ mọ̀ dé bàbá.